Portable sọ òkò ọ̀rọ̀ sí bàbá rẹ̀, ó mà ka ọ̀pọ̀ ẹ̀sùn sí i lọ́rùn pé bàbá burúkú ni o. Habib Òkìkíọlá, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable, ó mà tún ti gbé ohun tuntun síta, èyí tó ya ọ̀pọ̀ lẹ́nu bí ó ṣe tún nàka àbùkù sí bàbá tó bí i lọ́mọ o. Portable mà ní ó mà bọ́ sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ láti fẹ̀sùn kan bàbá tó bí i lọ́mọ pé ó mà lu òun ní jìbìtì tó sì fi òun sílẹ̀ lásìkò tó ń kojú ìṣòro lọ́wọ́. Gẹ́gẹ́ bí Portable gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní òun fún bàbá tó bí òun lọ́mọ, òun fún lówó pé kó máa mójútó àwọn ilé tó ń kọ́, ṣùgbọ́n bàbá rẹ̀ kùnà láti lọ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀, tó sì jẹ́ pé òun ló kó òun sí wàhálà tó ń wà báyìí. Portable ni ó yẹ kí bàbá òun kó lè lọ sí àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti lọ bá wọn sọ̀rọ̀ lórí rẹ̀. Ó pe bàbá náà ní bàbá burúkú, tó sì sọ pé bí òun ti ń fún un ní owó tó, ó sì tún lu òun ní jìbìtì, ṣùgbọ́n kí ló dé o tí bàbá mi kò lè lọ sí àgọ́ ọlọ́pàá. Òun ni mò ń fún ní owó pé kó máa bá mi kọ́ ilé, tó bá jẹ́ pé ó ti bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ ni n kò ní wàhálà pẹ̀lú àwọn èèyàn yìí. Kí ló dé tí bàbá mi ò lọ sí iléeṣẹ́ ọlọ́pàá, ilé tó jẹ́ pé èmi ni mò ń fún ní owó pé kí ó máa bá mi kọ́? Gbogbo ilé ló jẹ́ ti ìdílé Badmus. Ìyìn tí bàbá mi ṣe ó má kù díẹ̀ káàtó. Bàbá mi ò ṣe dáadáa rárá o, torí pé wọ́n ní ìgbà ìpọ́njú báyìí là ń mọ̀ rẹ̀, ká jọ fòkèlè run bẹ̀ ká tún jọ fòróró báyìí ká fi jẹ́sù. Ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá mi ò rí bẹ́ẹ̀, torí pé ìgbà tí mo ní ìṣòro mi ò mọ̀ rí bàbá mi. Ó yẹ kí bàbá mi kó bá mi lọ sí àgọ́ ọlọ́pàá ni láti bá mi ṣàlàyé lórí bí ọ̀rọ̀ ṣe rí o, ṣùgbọ́n bàbá mi ò lọ síbẹ̀. Ó dùn mí gan o, ó sì dùn mí wọnú egungun ara. Portable ọmọ Ọlálọ́mí, táwọn kan tún ń pè ní wèrè olórin, òun ló sọ bẹ́ẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀. Aduagba Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Aduagba Garden Online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.